Kí ló ń ṣẹlẹ̀ sí Ibrahim Yekini ìtẹ̀lẹ̀ tí gbogbo wa mọ̀ sí ìtẹ̀lẹ̀ the icon tó ń ṣe fíìmù Yorùbá? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí o? Kí ló ń ṣẹlẹ̀ sí òun pẹ̀lú SIDI? Mo lérò pé gbogbo yín ṣì mọ arábìnrin tí wọ́n ń pè ní SIDI. Òṣèré tíátà náà sì ni arábìnrin náà. Òun náà ń ṣe fíìmù Yorùbá. Àwọn méjèèjì òun ló ń ṣe fíìmù Yorùbá. Ẹ̀gbọ́n ọ̀gá àtọmọ̀ṣẹ́ òun ni àwọn méjèèjì jẹ́ síra wọn. Ìtẹ̀lẹ̀ ní ọ̀gá SIDI. Ibrahim Yekini ìtẹ̀lẹ̀ òun ló kọ́ SIDI ní iṣẹ́ tíátà. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí àti arábìnrin yìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ò ti fẹ́ tojú sú wa báyìí. Lónìí, ìròyìn nípa Ibrahim Yekini ìtẹ̀lẹ̀ òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Lónìí, ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé arábìnrin tí wọ́n ń pè ní Kẹ́mítì tí orúkọ rẹ̀ náà tún sì ń jẹ́ SIDI nínú fíìmù Yorùbá. Ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé kí gbogbo èèyàn kí wọ́n bá òun gbàdúrà fún ọ̀gá òun. Ó ní mentor fún gbogbo àwọn mentors ni o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé arákùnrin náà ó ní òun ló máa ń gbé àwọn stars dìde. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn stars Yorùbá movie industry ló ti ti ara Ibrahim Yekini ìtẹ̀lẹ̀ jáde o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé kì í tún ṣe ẹni tí òun gbéraga o. Ó ní kí gbogbo èèyàn kí wọ́n gbìyànjú láti bá òun gbàdúrà fún ọ̀gá òun. Ó ní ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million ni. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.